ayé o irú báàgì wo rí ẹlẹ́dàá mi. àti ibi tó bá táyé lò ayé wa kò ní gbọdọ̀. ẹ dákun ẹ wojú ẹni tó ní báàgì. ẹ̀yin tẹ́ ń ta báàgì bẹ́ẹ̀ bá ti rántí ẹ mọ̀ ṣá o. mo lówó mi sí lára. ó lówó rẹ̀ sí lára ni eléyìí ò ṣe lówó kó má tiẹ̀ lè lo báàgì kan wá ní wọ́n ń ta bẹ́ńdà select ẹ̀ kí yàn ra. èpè ní lọ́sẹ̀ tó bá ti ní. last grade leléyìí àbí akitan grade. ṣé náà fẹ́ èpè mẹ́ta kí ni. mi wọ skẹ́ẹ̀tì o. aṣọ ni.